ti kúrò ní allege ó bọ́ sí reality fídíò tarí tó gbé bàbá Àṣàkẹ́ tó pé lóòótọ́ bàbá Àṣàkẹ́ ni bàbá tá a rí yẹn Àṣàkẹ́ ò ṣe dá o àtìyẹ́ ó ń tọ́jú bàbá ẹ̀ ó ń sẹ́ǹdì owó 500,000 láti December èèyàn tó ní stroke kó sì má ní stroke gan business okay ẹ̀ńtàrí ò yá ẹ fún ní 500,000 ó ní stroke ó ń tọ́jú ara ẹ̀ ó ń ṣe gbogbo ẹ̀ ìjọ àwọn ló ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ìyá ẹ̀nà ó mà ní ètò náà síbẹ̀ ṣé ìyá àti ẹ̀gán náà tiẹ̀ wá gbé lẹ̀ rí ni ṣé ọmọ ìsàlẹ̀ Èkó ní bàbá Àṣàkẹ́ ọmọ ìsàlẹ̀ Èkó ní ìyá Àṣàkẹ́ ó ṣe wá dé tí ẹ̀ lè fi gun òtòdó tó ń lé kí bàbá yẹn tó bọ́ síta ó máa ti rí nǹkan tójú ẹ̀ rí ẹ máa sọ pé bàbá òtòdó bàbá ọmọ ò tọ́jú ọmọ kò ní tọ́jú bàbá ẹ má jẹ́ kí n tó ń jẹ tó bá jẹ́ obìnrin tí o fẹ́ gbọ́mọ kúrò ní ọkọ ẹ jẹ́ ń sọ fún ẹ má jẹ́ kí àwọn ọmọ ẹ má sọ bàbá àwọn ọmọ ẹ àtàwọn ọmọ ẹ di ọ̀tá ara wọn má sọ wọ́n di ọ̀tá ara wọn mò ń yẹ ní owó tí mo ní nìyẹn torí pé àlùbáríkà ọmọ àtọ̀dọ̀ bàbá ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àtọ̀ bàbá ló jọ àlùbáríkà ọmọ bí àtọ̀ bàbá yẹn bá jẹ́tọ̀ burúkú olórí burúkú àtọ̀ ọmọ náà ò lè ṣoríire àtọ̀ bàbá ló di alálùbáríkà ọmọ àwọn bàbá tí ò tọ́jú ọmọ náà ní máa ń sanwó lẹ́sàn fún wa lára ẹ̀ wọ́n wá fi àwọn ọmọ ẹ̀ sípò ọmọ tí ò tọ́jú bàbá ọmọ wa ń tọ́jú ìwọ ó ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ó ṣe ogun ẹ̀ fún ẹ ó wá ní gẹ́ẹ̀tì bàbá ọmọ èmi wádìí o mo make àwọn research mi so ẹ sì gbọ́ voice note yìí gbogbo ẹni tẹ́ ń dájọ́ kò tọ́jú ọmọ kò ṣe gbákan ní ẹ gbọ́ voice note yìí. ṣé wọ́n tẹ́jọ́ kan tó pèlú oní ọmọ ájú ìdájú kò ibẹ̀ bàbá Àṣàkẹ́ tí wọ́n lè ṣe máa gbé inú ìsàlẹ̀kọ̀ ṣé wọ́n tẹ́jọ́ tó pèlú ṣé kí wọ́n yẹ pé bí àwọn ọ̀dọ́ fún ọdún tó bá fún ọgbọ̀n fún ayé gangan òun kọ́ máa lọ láti lẹ̀ pé ẹ̀gbọ́n yìí òun ló bí ọmọdé ṣé wọ́n lọ máa gbà pé máa ló lóbi ni ṣé wọ́n kọ́ máa gbà pé máa ló lóbi àmẹ́jì nínú nǹkan tábí tọ́lọ̀ ń ṣe fámẹ́jì nìyí kọ́lọ̀ bá fọwọ́ bàlújẹ́ kan ni kọ́lọ̀ bá fọwọ́ bàlújẹ́ kan ohun tó ṣe fúnlé ni tó bá méjì bá fún máa ló ní 1 million naira ní lọ́sọ̀ọ̀sẹ̀ kò tí ì pọ̀ jù kò dín kankan nínú owó ogun nínú orin tọ́lọ̀ ṣe kò dín lọ́wọ́ ṣé isaac tó ní kó ṣe ṣé wọ́n ní kó wà fi tọ́jú bàbá ẹ̀ ni tó bá tẹ̀lé kó wà fi tọ́jú bàbá ẹ̀ náà tó bẹ̀rẹ̀ tẹ̀jú bí àwọn tó wà fi jẹun tó fi ní kú wọ́n máa ṣe fún ò ṣe bá ò ṣàwó àwọn tó tọ́jú ọmọ tó tún bí sílẹ̀ bá lọ́nà lójú ní kò sówó lọ́wọ́ ẹ̀ má lóyìn náà tó tún fọ́mọ yẹn lówó pé àwọn ọmọ yẹn ok ní last week àbí last month ọlọ́mọ yẹn sọ ló wá sunkún lọ́dọ̀ bá ló pé daddy grandpa they say my daddy deny me my daddy deny me wọ́n lè jẹ́ sọ fún ọmọ yẹn pé no. ọmọ tí ó bí Àṣàkẹ́ nìyẹn o ọmọ tó bí Fámẹ́ẹ̀dì kò tó tọ́jọ́ ẹ̀yin ìyá kan máa burú lẹ̀dá o ẹ̀yin ìyá kan máa burú lẹ̀dá o ọmọ tó bí Fámẹ́ẹ̀dì nìyẹn o first note ti pẹ́ ìfarabalẹ̀ kẹ́ máa gbọ́. No, your daddy is not denying you. Your daddy is not denying you. Only I want to see my daddy. I want to see my daddy. Ọmọ yẹn kò kéré náà. Ṣọmọ yẹn náà kéré ni. Ọmọ yẹn náà kéré mọ́ náà. Ọmọ yẹn náà ti dàgbà ó ti gbọ́njú. Ó ti mọ̀ pé bàbá òun ni ẹ tó ń kọrin. So gbogbo ohun tí bá ló ṣe ẹ má jẹ́ ká blame ẹ̀ èmi ò blame ẹ̀ mọ́. Tẹ́tẹ́lẹ̀ èmi náà blame ẹ̀ mọ́. Ẹ máa tún gbọ́ o. Torí pé bàbá yìí ti fẹ́ ṣe fídíò yìí tipẹ́tipẹ́ àwọn nǹkan àwọn èèyàn pé kó má ti ṣe fídíò yẹn má ṣe fídíò yìí àmọ́ gbà tí ó ti bọ́ sẹ́mi ẹ̀wò máa yẹn ẹ̀bẹ́ yìí náà rí fídíò yẹn ẹ̀wò máa yìí ẹ̀wò tẹ́tìrí ìtọ́jú ló wà lára máa yìí ìtọ́jú wo ló wà ń bẹ̀ ó sì bímọ ó tún fokú ẹ̀ kàn ó tún fúnyàn lóyún àbáyọ tún bẹ fẹ́ ní ìlú fọ́mọ yìí ló ń jẹ ìwọ ìyá wa ń enjoy. Sọ kàrí ẹ̀ nígbà tó bá kú nígbà tó máa sọ pé kò sọ̀rọ̀ jáde àwa náà sọ pé bóyá sọ̀rọ̀ jáde òbí náà bàjá òbí mo ìjọ ṣe kí ní fídíò láti bí ọdún ìjọ kó ti bẹ̀rẹ̀ kó ti sí láti ọdún méjì kó ti bẹ̀rẹ̀ ṣe ní mo ìjọ ṣe nínú bàbá wàhálà ó lọ ṣe lẹ́yìn mi nínú òbí náà mọ́ bínú pé àbá mi ṣe lọ ṣe fídíò fídíò báyìí máa ṣe fídíò báyìí tí mo bínú sí tí mo dé àdéhùn yìí nígbà tí mo gbọ́ pé ọmọ yìí tó wà ní ọ́fíìsì wọn ọlọ́run ìyẹn ló wá kà sí ẹ̀ ló wá pariwo síta pé ó fẹ́ mu snapper ó wá bèrè pé ṣe tóun ta snapper ó wá bèrè lọ́wọ́ òun sí ẹ̀ káàṣì. àbẹ́ ẹ fẹ́ gbé snapper jẹ ó ti rojú ẹ máa ra ojú àwọn bàbá ọmọ fọmọ ok ìgbéyàwó tó túká ṣebí ọkùnrin nìkan ni
ṣé ò sẹ́bi obìnrin ń bẹ̀. Ṣé ìtọ́jú wà lára ni? Ìwọ̀n fún ara ẹ̀ ṣé ká wò ṣé ìtọ́jú wà lára? Kí ni tó ṣe yẹn? Ó ti fẹ́ padà ṣe é, ó ti fẹ́ padà àtàkì ẹ̀. Kí ni ó ti fẹ́ padà àtàkì ẹ̀? Nítorí pé kò sí ìtọ́jú yẹn kí ni ẹ̀ ti fẹ́ padà àtàkì ẹ̀ padà. But ìwọ ọmọ ìwọ ìyá ẹ̀yìn gbogbo bẹ́ẹ̀kì lásán tó ṣe fún last week tó bẹ́ẹ̀kì tó ṣe fún. Bẹ́ẹ̀kì tó ṣe fún lásán kan bẹ́ẹ̀ tó tẹ́ mílíọ̀nù náírà. Kí ló dé tí bàbá yẹn ṣe pé tí bàbá yẹn bá fún wa tó ń màlúù lọ́pọ̀ pé wà lóko ìtọ́jú wọn. Ok nísìnyí ìyá pa ẹgbẹ́ ọmọ yẹn sẹ́ndì owó sí. Nígbà tó máa sẹ́ndì tó lóun sẹ́ndì owó ó sẹ́ndì 500,000 naira láti December 7 tàbí 19 ó sẹ́ndì 500,000. Kí sí gbogbo ẹgbẹ́ sọ sí 500,000 naira ló ná ẹgbẹ́ ní sọ́ọ̀tì 500,000 naira ló máa ná títí tí wò yìí. Òbíṣẹ́ lọ́wọ́ kò ní kankan ó dẹ̀ kẹ́kẹ́ ó sẹ́ndì fún payment 800,000 naira ni wọ́n ná kéèkì lásán bí gbogbo ìtòkò 10 million naira lọ́bíṣẹ́ kéèkì fún ẹ. Ẹ ṣe tó ń tọ́nu páàsì pẹ̀lú ọ̀nà ọ̀gbẹ̀ páàsì ló ti ṣe páàsì ìdàgbé yẹ wá báyìí sí wá báyìí sí láti láti à ló lè ṣe àbáyé lórí ìgbàgbọ́ kò tó máa lò fún ọ. So ìjọba kí ni ló ń tọ́jú àwọn èèyàn tó bá bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ̀ntì mo ti padà sọ wọ́n ti gbé gbàgbé bí àpọ̀tò fídíò tó ṣe yẹ bí wọ́n jẹ́ pé mátà sẹ́tù kó dà bẹ́ẹ̀ ìgbẹ́ sọ̀pọ̀ tó ṣe fídíò lórí àti ẹja lórí fídíò kó dà mo ti rí fídíò báyìí ẹsẹ̀ ní mo pè é pé mo ti ní àwọn ọlọ́pàá gbé ọmọ tó ṣe fídíò yẹn ọmọ àdúgbò wa ni àwọn ọlọ́pàá gbé mo ti sọ bẹ́ẹ̀ ọjọ́ tó bínú kó bínú bọ̀ tó kàdé fídíò kó padà padà ilé àti ohun tó ṣe yìí mátà sẹ́tù yẹn lẹ́yìn ìgbà yẹn wọ́n ti wá sẹ́túrẹ́tì náà ìgbà ìfowópamọ́ mẹ́sẹ̀gì tó sẹ́lẹ̀ síyà láti lọ́dún kan ọdún méjì síyà òpè fóònù gbogbo mẹ́sẹ̀gì ìyá ìwádìí ó wáyé báyìí sí pé kí ló fẹ́ káwọn ṣe fún èlò lówó ilé èlò ní therapist èlò ní kìnìkan ẹ̀sọ́ gbogbo ẹ̀dá lóhùn ọ̀rẹ́dẹ́dá lóhùn tó bá mọ̀ pé òun fẹ́ kí mátà sẹ́tù ó máa bọ̀ ọmọ sàlẹ̀kó lóhùn náà àjọ fi ọ̀rọ̀ sàlẹ̀kó àjọ fi yanjú ẹ̀ àjọ sì ń gbọ́dọ̀ jọba ìgbàgbọ́ kó lọ sí ojúlọ́kùn táwọn ẹ̀kọ́ jáde kó gáàtì yẹn ní ìtajú mọ̀ bí àwọn tó fẹ́ ṣe ìtajú yẹn wọ́n ti ń pè ẹ̀kọ́ tí ìpè tó ti dáwà sí ìtajú pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ó wà ní sábà sí ní àná ni ó kọ́ tó máa ṣàwádà ìtajú mi so nísìnyí kò lè rí ìtajú ọkọ̀ ṣe bá ọ̀fẹ́ kó ṣe kọ́kọ́ mọ́ ẹ̀kọ́ tó ti ṣe yẹn oṣù ọmọlẹ́wọ̀n yìí mọ̀ ẹ̀kọ́ tó ṣe ọmọlẹ́wọ̀n yìí mọ̀ ṣe tó bá ti di tó bá ń kún ti dé tó bá ń kún fẹ́sẹ̀tìmẹ̀tì tó bá ti kó ṣe fídíò mi tó bá kó wá sẹ́tù pẹ̀lú ẹ̀ ṣe ti gbọ́ báyìí ìyá ahmed náà sì ni ẹ lọ lé ẹ lọ sẹ́tù ọ̀rọ̀ yìí bàbá ọmọ ìyá nìyá ẹ jẹ́ bàbá ọmọ fọmọ ṣépè náà bóyá pé ò ní í jẹ́ ọmọ ẹ sì mọ sọ pé ìyá ní góòdì bàbá ní dígí tí ò gbọdọ̀ fọ́ tí dígí bá fọ́ wọ́n bá bọ́ ẹ lẹ́sẹ̀ ẹsẹ̀ òun lè mọ̀ sàn sí tó fi kú owó tọ́lá bàbá rẹ̀ sọ lọ́hùn ọba lóun má jẹun rírú ẹ̀ àbọ̀ ọmọ tiẹ̀ ẹ̀yin obìnrin mi ẹ jẹ́ máa wà ní ẹ máa